Àwòrán àwọn tẹ́ ń wò lójú ìwòran yín yìí ní ìlú Àran níbi tí a lè pè ní júkù wàhálà ogun ìjàngbọ̀n tó ti ń ṣẹlẹ̀. Gbogbo àwọn tẹ́ ń wò yìí àwọn ni wọ́n ní ìpalára nínú wàhálà tó wà nílùú Àran. Àwọn tí wọ́n ṣe léṣe, àwọn tí ọta àbọ̀n bá ṣe ti rí gbogbo ojú àpá tẹ́ ń wò yẹn, ojú àpá ojú ìbọn ni tá a máa ń wí nù. Ojú àpá kì í jojú ara. Ọmọdé tó ní tógun bá dé òun ó sá lọ sọ́dọ̀ ìyá àgbà. Ọmọdé ò mọ̀gun ni tọrọ ọmọdé ò mọ̀gun. Sọmọ ibi tógun ó ti bẹ̀rẹ̀. Ẹ wò ó, kí ló fa wàhálà yìí gangan? Àwọn èrò ìlú lẹ rí tí wọ́n ń fi ẹ̀hónú hàn níwájú ààfin ọba wọn. Ẹ tẹ̀lé mi ká lọ. Ó mà ṣe o, ogun tí ò rí bí iyán, ogun ò rí bí ọkà, ogun ò rí bí ẹ̀kọ. Àwọn àwòrán tẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí, ìlú Àran ni pẹ̀lú wàhálà ogun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ láti bí ọjọ́ méjì mẹ́ta. Inú Rogbodiyan ti ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tó jẹ́ pé olóko ò lè roko, bẹ́ẹ̀ lolódò ò lè rodò, ọ̀fọ́n sì lè fi lù fún lágbá. Wọ́n lógun ń bọ̀, ọmọdé ní tógun bá dé òun ó sá lọ sọ́dọ̀ ìyá àgbà. Àìmọ̀kànmọ̀kàn ni ọmọdé ò mọ̀gun, ọmọdé ò mọ̀gun, onígbógun bá dé òun lọ sá pamọ́ sọ́dọ̀ ìyá àgbà. Súnmọ̀ bọ́yá ọ̀dọ̀ ìyá àgbà gangan lógun ti bẹ̀rẹ̀. Ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin mọ̀ jèsì, ẹ̀yà mi létí yín. Ogun kì í bímọ rè, àtògùn la fi ń làágùn la fi ń jagun. Kí lẹ mọ̀ tí gbẹ̀yìn ogun? Ìlú tógun bá jà kì í fara rọ̀. Kí ló dé tá à ń ránṣẹ́ sógun nílùú Àran? Elédùmarè ọba táyé rọ bí agogo, wá bá wa pẹ̀tù sí wàhálà tí mẹ́lú Àran, wá jẹ́ kó dohun ìgbàgbé, kó dohun àfìsẹ́yìn. Ṣé lóòótọ́ ni àbí irọ́? Báwo lọ̀rọ̀ náà ṣe jẹ́? Ẹ̀yin mùtúmùwà, ẹ wá nǹkan fìdílé, ẹ jẹ́ àjọ síra wa létí inú, ẹ jẹ́ àpèrà wa sákìyèsí, torí pé kò sẹ́ni tínú rẹ̀ ń dùn kí nǹkan báyọ̀ máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ó jẹ́ nǹkan tó ń bà mí níkàn jẹ́, tó ń bà mí nínú jẹ́ ní gbogbo ìgbà tí mo fi máa wá sórí ẹ̀rọ agbágbé. Ìgbésẹ̀ wo là ń gbé nílẹ̀ Yorùbá? Báwo la ṣe fẹ́ dẹ́gun ogun? Báwo la ṣe fẹ́ dẹ́kun ọ̀tẹ̀? Ọ̀làjú ti dé, ìlú ti fẹjú ju kí ìlú kan máa dìde síra wọn lọ nínú ìlú kan náà. Kí ìlú tọ́jọ́ pààlà kí wọ́n máa dìde síra wọn nínú wàhálà. Kí ló dé táwọn tá à ń fojú wò bí ẹ̀ṣọ́ aláàbò? Kí ló dé tá à ń gbógun tì wọ́n? Kí ló dé tí wọ́n ń gbógun tì wá? Ọ̀pọ̀lọpọ̀ ìlú lélẹ́yìí tí ń ṣẹlẹ̀, Elédùmarè náà ló fẹ́ràn wọn nílùú Ìbàdàn. Dédé eléyìí tó ṣẹlẹ̀ yìí òní náà ọ̀fẹ́ tó lè dogun tó lè di wàhálà. Tí kì í bá ṣe pé tá a bá ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ká máa dúpẹ́ lọ́wọ́ Gọ́fúnà Ṣèyí Mákindé, torí pé ọba tó jẹ tó fi yìí bọlẹ̀ ọmọ aráyé ò ní gbàgbé rẹ̀. Ọba eléyìí tó jẹ tó náà fi idà bọlẹ̀ ọmọ aráyé ò ní gbàgbé rẹ̀. Agbọ́mọ lọ sùkú àgbà wọ́wọ́ ẹ̀, òdì ń tà yìnbọn pa ọmọ. Bí èèyàn bá tiẹ̀ gbá wọ́wọ́ ẹ̀ àmọ̀ bó ti rúfin. Ká ló wá sá onígbésẹ̀ tí wọ́n lè gbé. Sì bí wọ́n rí mọ́tò, sì bí wọ́n mọ nọ́mbà mọ́tò. Nígbà tá a yìnbọn ní ìṣẹ̀ṣẹ̀ pẹ́náìtì ní ìbọn yíyìn láfi ṣe pẹ́náìtì fún ẹni tó gba wọ́wọ́. Bó tilẹ̀ jẹ́ pé òkú tó kú oko la ní òkú dà, sẹ́ni tó rùkú náà sí òtítọ́ òrùta yọlé. Torí pé ẹni tó náà gba wọ́wọ́ olórí arúfin ni, ọ̀gá arúfin ni, ọba arúfin ni. Ẹ wò bí ẹ ṣe jọ fi àìmọ̀kànmọ̀kàn tí wọ́n fi rán ọmọ ọlọ́mọ lọ́rùn àpàpàǹdodo. Irú ojú wo ni kán wá? Ṣùgbọ́n a dúpẹ́ f'Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n tètè kápá Rogbodiyan tí wọn ò jẹ́ kó wọ́n ṣẹlẹ̀ nílùú Ìbàdàn. Nínú àwọn nǹkan tá a gbọ́ nínú tó fa wàhálà nílùú Àran nípínlẹ̀ Kwara
a gbọ́ wípé àwọn ajínigbé wọ́n ń dọdẹ òkú àrán, wọ́n sì káwọn ẹ̀ṣọ́ aláàbò wá pé kí wọ́n máa dáàbò bò wọ́n. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, bóyá àwọn ẹ̀ṣọ́ aláàbò, bóyá lára tí ń dáàbò bò iná wọ́n ti ń wọ́n ti ń wò pé bóyá lágbájá yìí ìrìn rẹ̀ ò dáa, ìrìn rẹ̀ ò mọ́, ìrìn rẹ̀ mú fura dání. Àwọn kan sì ń pètò yahoo ni wọ́n ń lé kì pé àwọn ọmọ yahoo, ṣùgbọ́n tí ò jẹ́ kémi ó fi taratara gbọ̀rọ̀ gbọ́ ẹ foríjì mi. Nígbà tí ọ̀rọ̀ Ìbàdàn náà ṣẹlẹ̀, níta kọ́kọ́ ń gbọ́ kó tó di pé a gbọ́ òkodoro ọ̀rọ̀ ni wípé àwọn ọlọ́pàá lé ọmọ yahoo. Ọmọ yahoo tí wọ́n ń lé yìí tí ò dúró ni wọ́n ní straight bullet fún kó tó lọ tàtàkù bá ọmọ ọlọ́mọ tó wà nínú mọ́tò tó lọ sí wáyéèkì jẹ́jẹ́ rẹ̀. Ẹ̀yìn ọ̀rẹ́ yìí a padà rí kí ìdí òkodoro ọ̀rọ̀ wípé mọ́tò tí wọ́n ń lé kò tiẹ̀ ní í ṣe pẹ̀lú ọmọ yahoo, àmọ́ olè lórí àtìmọ́. Torí tí kò bá sí àwọn nǹkan tí ń da àwọn ọlọ́pàá àtàwọn yahoo pọ̀ lójú pópó, wọn ò ní máa sáré sí àlọ́pàá yahoo àtọlọ́pàá yìí. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ la padà gbọ́ bọ́rọ̀ náà ṣe rí. Eléyìí náà tún ní ọ̀pọ̀lọpọ̀ rumors tó gba orí ayélujára náà ni pé àwọn ẹ̀ṣọ́ aláàbò tán ni kí wọ́n máa dáàbò bá aráàlú, wọ́n ní wọ́n ń dè pẹ̀lú àwọn ọmọ yahoo. Eléyìí ló fa ìbínú lápẹ́ nìkan challenge authority wọn kò ṣiṣẹ́ tí ń rán yín ní ta ló fún yín láṣẹ àwọn tí ẹ máa yọ lẹ́nu òjò bá náà lọ wọn bá lọ́ba ni àwọn ọ̀dọ́ bá pakítí mọ́lẹ̀ wọn kóná wọn kò lọ ààfin ọba. Ẹjẹ́ àkọ́kọ́ ló fojú inú wò sọ yẹ kó rí bẹ́ẹ̀. Tá a bá bẹ́ràn wí ẹjẹ́ á bẹ́ràn wí. Àkọ́kọ́ ẹ̀yin aráàlú lè fẹ́ dojúkọ tí n kí wọ́n bá ṣẹlẹ̀, ó ní ọ̀nà tí a máa gbé gbà tá a bá fẹ́ fi ẹ̀hónú hàn. Tá a bá fẹ́ kọ ìwà àbàjẹ́ tàbí a fẹ́ kọ ìwọ̀sí, ó ní ọ̀nà tá a máa gbé gbà. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ lè máa bínú, ọ̀pọ̀lọpọ̀ lè máa lọ ṣépè lórí comment section. Ìwọ ló ní fóònù rẹ̀, àrà tó bá wù ọ́ ni ó dáa. Ṣùgbọ́n tí máa bà mí lọ́kàn jẹ́ ni wípé arọ tó lójú tó lápá tó ń dìtẹ̀ mára àdúgbò pé kógun ó dé. Ogun bá dé sẹ́mọ̀ parọ́ lè bọ́tẹ̀ lọ. Tí wàhálà bá dé, ẹ̀yin aráàlú, mélòó nù wa ló níbọn? Mélòó ní wa ló ní arẹta? Mélòó nù wa ló ní àyẹ̀ta? Ṣé borí wa náà ni ó padà jalè lórí? Ẹni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ yóò máa kúkú sàárà. Tó bu ọ̀pọ̀lọpọ̀ èèyàn nílé ìwòsàn. Ogun tí ò máa là, ogun tí ò mọ ìhà yìí ni ogun ò ní mẹ́sọ́mẹ́ǹtì. Àbẹ́ni tó kọjú ìbọn tí ń yìn tí ó ní tájẹ́ẹ̀tì ni. Ẹni ìbọn bábá náà ni ó kú. Ẹni tí bàbá wa bá tí ò kú tó bá bá lẹ́sẹ̀ àbọ̀bá lápá, irú ipò wo nírú ẹni bẹ́ẹ̀ wà? Ìbẹ̀rẹ̀ ogun là á máa rí, Elédùmarè nìkan ló mọ̀ ibi tó ogun máa ń parí sí. Gbogbo ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Kwara, pàápàá jùlọ ẹ̀yin ọmọ Aran, ẹ bá ṣe sùúrù kẹjìbù rẹ̀. Kí ló dé tá a yá máa yá gbàdọ̀ lóko tá a máa gbá bèjì létí ńlé? Tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe kọ́ iná ló ṣe rí tàbí bó ṣe bẹ́ẹ̀ ṣe sọ iná ló ṣe rí. Ìtí kankan ni kárànṣẹ́ pogun, ìtí kankan ni kárànṣẹ́ pọ̀tẹ̀. Ìlú lọ́ba, ìlú ní gómìnà, ìlú lọ́nàrẹ́bù. Kódà kó wá sí pórí social media náà lẹ wá tẹ́ ẹ ti fẹ̀hónú hàn. Àwọn agbófinró tí wọ́n ní wọ́n máa sọ wa, ìrìn àjò tí ń rìn rèé. Ṣùgbọ́n ara ń fu mí sí nǹkan kan. Ṣé kìí ṣe pé tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ báyìí tó bá ti ní í ṣe pẹ̀lú agbófinró, sẹ́yìn ò rò pé àwọn òbílẹ̀jẹ́ kan máa wà lábẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tí wọ́n ó fẹ́ lo afẹ́ní yẹn láti sponsor àwọn èèyàn pé kí ìlú ó lè dàrú torí kí wọ́n lè achieve èèmọ̀ wọn? Ìbéèrè mi kan kọjú sí ìjọba àpapọ̀ tàbí ìjọba ìpínlẹ̀. Ṣé àwọn kan wà tí wọ́n jẹ́ ẹlẹ́tọ̀ọ́ lórí àwọn tí wọ́n ń lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára? Bẹ́ẹ̀ ni, pàápàá jùlọ àwọn tá à ń pè ní yahoo yìí. Bóyá àwọn ẹ̀ṣọ́ aláàbò kan tiẹ̀ wà tó ṣe pé
tàbí tí ò bá sí, èmi gbàjọba àpapọ̀ láyé àmọ̀ràn wípé kó wà bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀, torí pé àjọṣepọ̀ yahoo àtọlọ́pàá ó mú àwọn wàhálà kọ̀ọ̀kan dání. Yàtọ̀ wá fún yun, nǹkan kan bẹ tèmi ò mọ ọwọ́ tá a lè fi jẹ́. Àwọn ọlọ́pàá kan jáde ìta, wọn a máa sọ fún wa pé ọlọ́pàá ò lẹ́tọ̀ọ́ láti yẹ fóònù wa wò, ìgbà wà lá nìkan wà pé property wa ni, personal property wa ni. Bẹ́ẹ̀ kẹ̀, àwọn nǹkan yìí ni lápá ibòmíì ó jẹ́ n tó gbòòrò tó ṣe pé ẹnu aráàlú ò tọ́rọ̀ láti takú mọ́ ọlọ́pàá lọ́wọ́ pé kó má yẹ fóònù òun wò. Kò ṣẹlẹ̀ sí mi o. Ṣùgbọ́n ọ̀nà wo ni wọ́n ń gbà tí wọ́n fi mọ yahoo? Ọ̀pọ̀lọpọ̀ yahoo ní í ṣèpolówó ọjà látàrí pé wọ́n ń lo mọ́tò tó jọjọ́ orí wọn lọ. Ọ̀pọ̀lọpọ̀ yahoo ní í ṣèpolówó ọjà látàrí dressing code wọn. Torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni kì í rẹ́rìn ọmọlúàbí. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti believe pé iṣẹ́ táwọn ń ṣe yìí iṣẹ́ àmúyangàn ni. Wọ́n sì ní kí eégún wọlé kájá ó mọ̀gbò, kì í ṣe gbogbo ara ajá ló lè gbà á. Èmi ń fi àkókò yìí pass ọ̀rọ̀ yìí sẹ́yìn house, ẹ̀yin ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin kékeré àtàwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, kí wọ́n bá wa jókòó lórí ọ̀rọ̀ yìí, kófin tó mú iná dóko kó wà lórí ìrìn àjò yìí. A ò lè encourage wọn pé ká máa ṣe lọ pé tó dáa ni, torí a mọ̀ pé ìtí ò dáa ni. Ṣùgbọ́n tọ̀ lójú tí aráàlú fi ń wò ó nígbà míì, torí pé ẹni ojú bá ń pa ẹni ìṣẹ́ bá ń ṣẹ́. Ẹlòmíì gan, abiyamọ míì gan tiẹ̀ ń bọ́mọ rẹ̀ sóògùn nítorí ìrìn àjò yìí. Ọ̀nà wo la wá fẹ́ gbà tá a fi fẹ́ bẹnu àtẹ́ lù? Èmi àti ẹ̀ tún máa rí nǹkan kan tí mo gbọ́ nínú rédíò ọjọ́ kan. Wọ́n láwọn onímọ́tò gbà míì tí wọ́n bá ń travel láti ibìkan sí ibìkan, wọ́n ní wọ́n máa ń bá àwọn yahoo gba fóònù wọn dání tí a bá ti fẹ́ dé checking point. Báwo la ṣe fẹ́ dẹ́kun ìwà àbàjẹ́ lórílẹ̀-èdè tá a wà yìí? Ẹ wá wòye ẹ̀mí títí ń sọnù látara ìrìn àjò yìí. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba ìpínlẹ̀, ẹ̀yin ìjọba ìbílẹ̀, ẹ̀yin aláṣẹ látòkè, ẹ tètè bá wa pẹ̀tù, ẹ ṣòfin kónílégbélé nílùú Aran kí gbogbo ẹ̀ ó lè rodò kó lọ rèé mumi. Ẹ ṣàtúnṣe, ẹ jẹ́ kí ìtọ́jú ó wá fáwọn tí wọ́n fara pa. Ẹ má jẹ́ á sáré gbégbèsẹ̀ òfin wípé wọ́n rúfin tàbádàlúrú ni wọ́n, ká wá fìyà jẹ wọ́n. Ẹ jẹ́ wọn kọ́kọ́ wà nínú ìtọ́jú, torí pé kálukú wa orí yẹyẹ mògùn, àìṣẹ̀ ló pọ̀ jù. Kì í ṣe gbogbo àwọn tí wọ́n fara pa yìí wọ́n lè má sí inú riot. Ọ̀pọ̀lọpọ̀ lè máa wá tí ó jẹ tí ó mú kí, ọ̀pọ̀lọpọ̀ lè máa rìn. Àìdúró lé ẹni ká fọrùn rọ̀ kì í ṣọ̀rọ̀ ogun jíjà. K'Elédùmarè ó máa ṣọ́ ni, torí pé ogun ní í ṣe ní mú, èpè ni kì í ṣe ní jà. Àìmọye èèyàn ni ò ní lọ́wọ́ mẹsẹ̀ tí ò ní mọwọ́ mẹsẹ̀ nínú ogun yìí tí ó sì fara káásá. Mo ń fàkókò yìí pé gómìnà ìpínlẹ̀ Kwara kí wọ́n dákun, kí wọ́n dábọ̀, kí wọ́n fi èdénú, kí wọ́n tètè máa lọ gbégbèsẹ̀ alágbára, kí wọ́n tètè lọ fòpin sí jàǹdùkú àti ìwà jagunjagun yìí, kí wọ́n pẹ̀tù sí gbogbo wa náà lọ́mọ ìyá àtọlọ́pàá àti sọ́jà àtàmì àtàmọ̀tẹ́kùn àtàráàlú, gbogbo wa náà la kanra wa lọ́nà míì. Ẹ̀mí tó bá ti bọ̀wọ̀ ní í ṣe é dá padà mọ́. Ebi iye tí wọ́n rí tí wọ́n fojú kàn ni wọ́n ń sọ pé lágbájá ti kú. Àìmọye ẹni tó gbọ́ tá a bá sá lọ tọ́lọ̀ kú lé tàbí tọ́lọ̀ kú bì kan tó kú rẹ̀ tọ́rọ̀ yìí ò ṣe sọ jáde. Ẹ jọ̀ọ́ ẹ dákun dábọ̀, ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú, kí la fẹ́ gbà tó fi jẹ́ pé tí wàhálà bá ti dé á tiẹ̀ ti gbàgbé pé kan náà ni gbogbo wa. Á ti gbàgbé pé ọmọ Aran ti fọ́mọ Ìbàdàn, ọmọ Ìbàdàn ti fọ́mọ Òró, ọmọ Òró ti fọ́mọ Àjàṣẹ́, ọmọ Àjàṣẹ́ ti fọ́mọ Ìlọrin. Àbí ẹni tí ń lagídí tó lóun ó jókòó láàrin ìjà, tí wọ́n ń bẹ̀ pé kó ṣe sùúrù báyìí jókòó láàrin ìjà, tó fìbínú sọ̀kò ọ̀hún gbà ó ṣe déédéé orí ìyá rẹ̀ tí ń tarú láàrin ìjà. Tó gbogbo èyí tí ẹ mọwọ́ tẹ̀ mẹsẹ̀,
táburú kan tí ò tí gbẹ̀mí lẹ́nu yín ọlọ́run á kó yín yọ àwọn tó ti kàn ọlọ́run á tẹ́ wọn sáfẹ́fẹ́ rí o ọlọ́run á rọ̀ gbogbo ẹbí wọn yọ̀rọ̀ gbogbo ìdílé wọn yọ̀rọ̀ lójú wọn fàsìkò yìí mo tó fi ń sọ fún gbogbo àwọn gómìnà níjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan pé kí wọ́n jọ owó bá wa ṣàtúnṣe lórí ìrìn àjò àwọn agbófinró àtàràlú àwọn agbófinró yìí náà ń gbìyànjú torí wọ́n ń dáàbò bò wá pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá wọn tá a bá ti rí agbófinró kan tó hùwà àbàjẹ́ kan tàbí tó ṣe àṣìṣe kan ojú ẹsẹ̀ náà ni wọ́n gbé ìgbésẹ̀ lórí ẹ̀ tí wọ́n sì gbàṣọ lọ́rùn rẹ̀ ṣùgbọ́n gbogbo bí wọ́n ṣe ń gbìyànjú tó a kàn ń wọṣẹ́ agbófinró náà ni pé iṣẹ́ tó yẹn gbọ́dọ̀ kún fẹ́ mọ́ ni ṣùgbọ́n bí a bá ṣe bí kálukú náà ní òrò ọ̀tọ̀ níṣẹ́ agbófinró ọ̀tọ̀ ní wá kálukú ọ̀tọ̀ ní bíbí kálukú àwọn gbogbo ẹ̀yà agbófinró a kì í kú iṣẹ́ o ẹ kú ẹ̀tọ́ ìlú o torí pé ìtẹ́ ẹ bá ṣe tó bá dáa á sọ èyí tó bá dúkù díẹ̀ káàtó náà á sọ tó bá ṣe pé lótìtọ́ àti lódodo ohun tó ṣẹlẹ̀ nínú ohun àrán yìí ó lọ́wọ́ yín nú ẹ ṣe sùúrù o ẹ jèbùrẹ́ o gbogbo àná la bímọ o gbogbo àná la lẹ́bí o gbogbo àná la léèyàn ẹ jẹ́ ká máa fi bẹ̀rù adániwáyé ṣe gbogbo tá a bá ń ṣe o ẹ má jẹ́ àmọ́ tó ń gbé pé tá a bá ti bọ́ sínú aṣọ ṣẹ́ tàbí tá a bá ti gbé bàn dání èèyàn máa ń jọ ẹranko lójú wa tàbí èèyàn tiẹ̀ kì í jọyàn mọ́ ẹ dákúdábọ̀ o ẹ fi yèdè nù ìjọba ẹ pèsè ààbò tó yé nípa o ẹ pèsè ààbò tó nípa o ẹ pèsè ààbò tó nípa o tó ọlọ́run kún wa o. Olódùmarè ti ṣí ilẹ̀kùn ìdájọ́ sílẹ̀. Gbọ́ sókè. Èrè aládùn kan dòde alálàyé ẹ ti máa gbọ́ látọwọ́ mọ̀ọ́rú láyéwọlá mọ̀ọ́rú òjò ajá ń bàdàn wọ́n ti bá wa kó o pọ̀ kò ní pẹ́ jáde mọ́ wá jáde kẹ́ wá wò alálàyé èrè aládùn ni alálàyé ní kẹ́wò eré tó kọ́ ni lẹ́kọ̀ọ́ tó tún fún ni nímọ̀ káwò ó ní yóò dùn alálàyé eré aládùn ni. àwọn òṣèré apá àpáǹkùfọ̀ yọ ọlá fowó ṣeré wọ́sẹ̀ ìyá ọ̀yọ́ abẹ́ni agbọ́n lálùdí òòṣà òjìkí jàn mọ́lẹ̀ nígbàlá wàhálì támọ́túyé ajá ń bàdàn rọ́bì kéèkọ́ tírì dùnmọ́mi mọ́tọ́lá akíndélé ayọ̀ mọ́tọ́ṣọ́ àtàláyọ̀ àṣàkà. alálàyé eré aládùn ni. alálàyé eré tí ń pàkíyèsí ìgbésí ayé mi rẹ Àjàǹbàdàn Òjó TV lẹ́ẹ̀tì wò ẹ̀yin ẹ̀ kàn sọ̀sìkíráìbù láti wò Àjàǹbàdàn Òjó TV ní YouTube lọ́wà. àsáré kórí ọmọ gbòòrò orí dorí òsì gbogbo ntọ́wọ́ mi ò tó pátápátá gbogbo ẹ̀ mo ti fi gàngàn fà olúwa rẹ̀ déwé ojú omi tí ò ní sinmi. ẹni ọlá kò lè máma wò tó sùn yóò fi parí tó bá dá tí gbogbo ẹ̀ bá fẹ́ dá tó pátápátá ọmọ tí wàá dá rárá bí ṣe ń lọ ẹni kó ṣe máa lọ kódà kó tó wọ́ọ̀sì sí pátápátá máa gbé nǹkan jẹ ni. ẹyin ládàá mi ò ní. Olódùmarè ti ṣí ilẹ̀kùn ìdájọ́ sílẹ̀. Gbọ́ sókè. Èrè aládùn kan dòde alálàyé ẹ ti máa gbọ́ látọwọ́ mọ̀ọ́rú láyéwọlá mọ̀ọ́rú òjò ajá ń bàdàn wọ́n ti bá wa kó o pọ̀ kò ní pẹ́ jáde mọ́ wá jáde kẹ́ wá wò alálàyé eré aládùn ni. alálàyé ní kẹ́wò eré tó kọ́ ni lẹ́kọ̀ọ́ tó tún fún ni nímọ̀ káwò ó ní yóò dùn alálàyé eré aládùn ni. àwọn òṣèré apá àpáǹkùfọ̀ yọ ọlá fowó ṣeré wọ́sẹ̀ ìyá ọ̀yọ́ abẹ́ni agbọ́n lálùdí òòṣà òjìkí jàn mọ́lẹ̀ nígbàlá wàhálì támọ́túyé ajá ń bàdàn rọ́bì kéèkọ́ tírì
mi dùn mọ́ mi. Mọ́tọ́lá Akíndélé. Ọmọ sẹ́ksì. Ayọ̀ Ọmọ́tọ́ṣọ́. Àtàláyọ̀ Àṣàkẹ́. Alálàyé eré aládùn ni. Alálàyé eré tí ń pàkíyèsí ìgbésí ayé mi rẹ Àjàmbàdàn Òjó TV lẹ́ẹ̀tì wò ẹ̀yin ẹ̀ kàn sọ̀sìkíráìbù láti wò Àjàmbàdàn Òjó TV ní YouTube lọ́wọ́. àsáré kórí ọmọ gbòòrò orí dorí òsì gbogbo ntọ́wọ́ mi ò tó pátápátá gbogbo ẹ̀ mo ti fi gàngàn fà olúwa rẹ̀ déwé ojú omi tí ò ní sinmi. ẹni ọlá kò lè máma wò tó sùn yóò fi parí tó bá dá tí gbogbo ẹ̀ bá fẹ́ dá tó pátápátá kọ́ mọ̀ tí wàá dá rárá bí ṣe ń lọ ẹni kó ṣe máa lọ kódà kó tó wọ́ọ̀sì sí pátápátá máa gbé nǹkan jẹ ni. ẹyin ládàá mi ò ní jẹ.